àwọn ọmọ àgbàlagbà tágbàlagbà bí àbí tí àgbàlagbà kọ́ àbí tágbàlagbà òbí tí sẹ́fẹ́ sọ òun náà di àgbàlagbà. kákìyèsí ọ̀nà wo la lè gbà. àwọn ẹni ọlọ́run lánàá ọ̀pọ̀lọpọ̀ tírà tó wà níwájú wọn tá a máa béèrè láṣìírí wọn àwọn ọmọ yìí pé àdìmí ọlọ́run ni wọn kì í ṣaṣẹ́ nítorí nǹkan kan. àkọ́kọ́ ká lọ kí ìṣera wa ọ̀nà wo la fẹ́ gbà gan ibo la fẹ́ dúró tóra ti ń dà á pọ̀ afáwa àgbà nígbẹ̀dẹ̀ ẹ má bínú mo kí n púpọ̀ o. adamallahu hayatahu. torí tọ̀ríkà tá a máa ń ṣe yẹn mẹ́ta ni bọ̀tì afẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú ọjọ́ orí kékeré yóò padà di ọdẹ tó lé ẹran méjì lẹ́ẹ̀kan náà kò ní bá kankan. àkíyèsí báwọn àgbàlagbà tàná ṣe lé àwọn ẹni rè wọ́n máa ń sọ pé iná tọ̀ríkà sẹ̀rí tọ̀ríkọ̀tà wáṣẹ́rì àtàn. inna tariqa tariqatun wa shari'atun. ó lè ṣe bẹ́ẹ̀ náà wà àkíkọ̀tún fásimà ìlàhà máa mú sílá. wa haqiqatun fasma' laha ma muthila. ọ̀dọ́ nínú àfà ọ̀nà wo lẹ fẹ́ rìn gan wọ́n ṣe tọ̀ríkà irú èwo ni kò ń sọ̀rọ̀ tìjàníyà kò ń sọ̀rọ̀ kọ̀ríyà gbogbo láyìn ọ̀nà kan ṣoṣo lóhun tọ̀ríkà láyé táwọn ẹni rẹ̀ máa ń rìn mẹ́ta náà ni. inna tariqa tariqatun wa shari'atun. ìmọ̀ tọ̀ríkà wà tá a máa pè ní ìmọ̀ àwọn oníṣúfí èjì rẹ̀ ò gbé bẹ́ẹ̀ ni toró ní ọjọ́ orí tá a ní táwọn àgbàlagbà ó sì máa mú wa lọ sí sáwí tá a jòkó tí wọ́n máa wí nǹkan kan àmọ́ tó bá di àsìkò kan wọn làwọn fẹ́ wọnú sáwíyà ibi tí wọ́n pè ní sáwíyà kò ń ṣe gbangba lé orígun lé ní jẹ́bẹ̀ gbogbo ọmọdé kò lè wọbẹ̀ toró rí tí ò ṣe déédéé lákàrí rẹ̀ tọ̀ríkà yẹn sẹ̀rí ìmọ̀ tọ̀ríkà yẹn. tariqatun wa shari'atun. méjì yìí tó máa sọ pé kò sí ní tó máa pọ̀ o. ìkànnì yẹn. wa hayakumullah. ìṣẹ́jú díẹ̀ náà mo fẹ́ lò níbí. tó bá ní tọ̀ríkà súfì nìyẹn ìmọ̀kánì. lẹ́yìn máa súnfí wà sẹ̀ríà tún ìmọ̀ sẹ̀ríà wà ìyẹn ni tí mímọ̀ bá dàrú máwọn àfa lọ́wọ́ a fẹ́ kírun ni a fẹ́ ṣàlùwàlá ni a fẹ́ pín ogún ni ìmọ̀ ẹ̀sìn ni wọ́n ń pè yín ìyẹn ni wọ́n á fọ̀dọ̀ wá. yakumullah. ẹlẹ́kẹta ń bẹ̀. wa haqiqatun fasma' laha ma muthila. wá kíkà ìmì tí wọ́n pè ní ilmu ilẹ̀ haqiqa. kò ń ṣe ọ̀rọ̀ tẹ̀sùbá àtàmúdání yìí la fi pàdé o. irọ́ ẹ bá ké sáwọn àgbàlagbà wa níjẹta ẹ rí i pé omi àlùwàlá wọn kì í dà wọ́n yìí ṣàlùwàlá káàkiri wọ́n máa ń ní ààyè àlùwàlá. abọ́ kan wà táwọn ìyá wa máa ní wọ́n máa pè ní abọ́ ẹlẹ́tà. bẹ̀rẹ̀tì. wọ́n wá lú wọ́n sì kó yẹ̀pẹ̀ sínú ẹ̀ wọ́n wá kó òkúta lé bẹ́ẹ̀ wọ́n sì gbé sí ààyè kan ojú ò lè kán wọn kán ṣàlùwàlá níbòmí àwọn tó ń fa àlùwàlá jẹ́nẹ́bà kí àyílà
mi ò ní kò mú o má ṣe mí gbọ́ o lè fi kí ìran àmáwọn ẹni rèé ṣe bẹ́ẹ̀. ìmọ̀ràn mi sí gbogbo wa wá ní pé wàá yíṣà sùn ìlítà. wà ìsáàsù ìlítà bí máa ṣe ìlítà fàlàtàkùn. ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n bá bí ẹ pé kí ló dé tó o mọ̀ nípa súfì. o mọ̀ nípa tó o bá mọ̀ nípa súfì tán bá béèrè. o mọ̀ nípa sẹ̀ríà tán béèrè. àkíkọ̀ tó wá jẹ́ bàbá wọn ò mọ̀ nípa rẹ̀. kò kì í ṣe páyíláyì mọ̀kan ní ẹ láyé ó mọ̀ nípa àyẹn ni wọ́n náà mọ̀ nípa kárẹ́lé. kákanlé ìwọ náà mọ̀ nípa rẹ̀. bí àṣìṣe yìí náà wọ́n náà mọ̀ dàbára tá a bá kó ewé jọ tá a pa eléyìí pọ̀ mí eléyìí mọ̀kan ni. tá a bá wá béèrè pé ló dé tó ṣàìmọ̀ nípa ìmọ̀ ọ̀làjú tí wọ́n ń pè ní ìmọ̀ ọ̀làjú ni wọ́n ń pè ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn. فلا تكن متهاسقا متسارعا بجوابي. má sọ fún wa dákun ìwọ tó ń bọ̀ nínú àfa ní tó ń kó ikú òjijì tá a fi ń rí ọ̀dọ́ tí ń kú jù wọ́n ń wọlé tí ò yẹ ká wọ̀ ni. tá a bá sílẹ̀kùn bẹ̀ fún yín tẹ́ ẹ bá wọ bẹ̀ tán ẹ rí tí ò yẹ kẹ́ rí tẹ́ ẹ bá darí ẹ̀ níjọ àwa táwa ń bímọ o torí pé ọjọ́ orí yín ò gbé. شاهد الله أن يولي عبدا من عبيده فتى عليه باب ذكره فإذا استأنس سكرا فتى عليه باب قربه ثم قربه إلى مجالس الأنس به وأدخله إلى دار الفردانية وأجلسه على كرسي التوحيد. ẹ wo ọdún tí ó fi ṣe kì í yáàyàn wọn máa ka ọdún fún ni. al-ilmu bahrun. torí pé ìmọ̀ láti mọ ọlọ́run lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kà á lẹ̀ yìí báharún ibùdó kan ni. la nafada limayihi. ẹ lè rí òpin omi rẹ̀ tó bá sọ pé yẹn ń ṣe tọ̀ríkà yóò máa wò ó lọ báyìí ni ò lè rí òpin rẹ̀ àánú lo nítọ̀ríkà máa pàdé lọ́dọ̀ àgbàlagbà tí wọ́n máa fi wọlé tí wọ́n fi padà mú wọ ààyè tí ó ti pàdé ọlọ́run pé wọ́n bì nítorí wọ́n wá látijọ́ ibi tó ti pàdé rẹ̀ ni. ṣé mo kó ṣẹlẹ̀ látara Hádírù àti Musa. nǹkan ọ̀kan náà ń wá Musa sì ló nídìí ẹ̀. aláàní Hádírù ẹránṣẹ́ sí ń tán wá ibi tó wà náà ni ó sì rí ó fẹ́ pariwo pé aláàní máa wí nǹkan kan ìwọ ni kó bọ́ síbẹ̀ mú ń bẹ̀ sàlùwàlá ń bẹ̀ wẹ̀ ń bẹ̀ kó dẹ̀ jáde ó sì jáde padà kó tún sọ fẹ́ nìkan náà wọ́n tún jọ ń dààmú wá kì wọn kì í fi hàn yàn àkíkọ̀ tó ń wò yẹn wọn kì í fi hàn yàn. al-ilmu bahrun. odò ni wọ́n pè. la nafada limayihi. tá a bá fẹ́ wẹ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ akéwọ́ ẹja sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ a lè rí ìwẹ̀ tán. kamu qala la adiri ulul alibabi. àkúrúkọ kan béèrè lọ́wọ́ rẹ pé kí ló dé tó máa ń pa rẹ̀ nítorí kó sọ náà ni pé ìmọ̀ débẹ̀ wọn. ibi tẹ́ ẹ bá mọ̀ dé ẹ má sọ pé ẹ mọ̀ débẹ̀ tẹ́ ẹ bá fẹ́ sinmi torí kíni. la ilma indi laysa aiban qawluha. kàńpá bẹ́ẹ̀ tí máa rí ilé yín ọ̀tọ̀ ni. kó sì wọ́n rí di ṣéwù tó lè tó ọmọ ṣéwù torí pé àníyàn ṣéwù ló ṣe lórí mùrídìí rẹ̀ tó fi dábàá nì. ọlọ́run sì wọlá àníyàn ṣéwù tó ṣe lórí mùrídìí yóò padà ṣe lórí ọmọ àfa náà. so bí wọ́n ti rí ilẹ̀ nìkọ̀ọ̀kan ni kó lọ jókòó tì omi sufi tí n bá fẹ́ mú tí n wá mú lé yìnyín ò sọ yí pé kí n dàbí yín mo lè rí bí yín dé ẹni ó sì rí bí ẹni yàtọ̀ sí kó dàbí ẹni orí bí mi ni ò lè dàbí mi lórí kí ni. la ilma indi laysa aiban qawluha. àìdá kọ́kọ́ béèrè pé sọ òmà nípa sufi kó sọ pé òmà ń pa rẹ̀ àìdá kọ́. àlàáìbù sọ̀rọ̀ nípa sẹ̀ríà olóòmà ń pa rẹ̀ àìdá kọ́ nítorí yé mi sí ni pé mo máa ń pa àkíkọ̀ bó náà tí wàá mú yẹn débẹ̀ yín ìmọ̀nà débẹ̀ torí pé wọ́n mú mi wọ̀ bẹ̀. ntẹ́ ẹ̀ bá máa yẹ ọ̀dọ́ àbá ẹ̀ máa jẹ́wọ́ rẹ̀ àìdá kọ́ tó já ìdá. àlàáìbù ayùfúta bí
بغير صواب الحرب ibi tá ìgbà wà nù ayé ayùbùdá kílódétà ní ṣe fatiwa ẹ̀yìn àfàbí lẹ́yìn صواب bẹ́ẹ̀ ń sọ kò yẹ ìgẹ̀ ń tí ò yẹ yóò lè yé yẹn subhana rabbi. ليس عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Odidi ọ̀rọ̀ pàápàá.